Iléeṣẹ Ìfọpo Dangote dá owó epo bẹntiróòlù padà sí 1,200 naira. Iléeṣẹ Ìfọpo Dangote ti dín owó epo bẹntiróòlù kù sí 1,200 naira fún lítà epo kan. Ṣáájú ló mà ti kọ́kọ́ fi kún owó epo náà kó tó tún já wálẹ̀ báyìí. Iléeṣẹ́ ọ̀hún mà sọ nínú àtẹ̀jáde kan pé àdínkù owó epo yìí ìmọ̀ ló máa ń wáyé látàrí bí owó epo bó ṣe ń lọ sókè sódò lágbàáyé báyìí. Ìkéde iye tuntun náà ó túmọ̀ sí pé Dangote ó ti yọ 75 naira tó tún fi kún owó epo náà tẹ́lẹ̀ tó fi di 1,275 naira fún lítà kan. Ọ̀kan lára àwọn adarí iléeṣẹ́ ọ̀hún ó mà sọ fún àwọn akọ̀ròyìn pé ìgbésẹ̀ dídín owó náà kù kò mọ̀ sẹ́yìn bí owó epo ọ̀hún bó ṣe ń já wálẹ̀ lágbàáyé. Ó ní ẹ mọ̀ pé ogun ń lọ lọ́wọ́ ní Middle East àti ipa tí ogun náà tó máa ń kó nínú iye tí wọ́n ń ta epo lítà kan lágbàáyé. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé lágbàáyé yìí ó mà ló mà ní ipa tó máa ń kó lára iye tí à ń ta epo bẹntiróòlù. Gẹ́gẹ́ bí ọkùnrin náà gẹ́gẹ́ bó ṣe sọ, àdínkù yìí ìmọ̀ ló mà wáyé lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump tó mà kéde àdéhùn Amẹ́ríkà àti Iran láti dá ogun tó ń lọ lọ́wọ́ dúró fún ọ̀sẹ̀ méjì fún ìjíròrò àlàáfíà. Ìdádúró ogun yìí ìmọ̀ ló máa túmọ̀ sí pé àwọn ọkọ̀ ojú omi tó ń gbé epo bẹntiróòlù gba ojú ọ̀nà orí omi Strait of Hormuz kọjá yóò ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀ báyìí láìsí ìfòyà kankan. Gẹ́gẹ́ bí ohun tí a mọ̀ káàkiri àgbáyé, ìní owó epo ti ń já wálẹ̀ lẹ́yìn ìkéde ààrẹ Trump ọ̀hún. Iléeṣẹ́ náà ó mà tó sọ nínú àtẹ̀jáde kan pé irọ́ ni ìròyìn kan tó ń lọ ní ìgboro pé òun ti fi kún owó epo bẹntiróòlù. Ó ní iye tí à ń ta tẹ́lẹ̀ náà ń lọ sí wà, a kò tí ì gbé ìgbésẹ̀ tuntun lórí iye owó náà fún àwọn oníbàárà wa. Àtẹ̀jáde ọ̀hún ó wá fi kún pé àfojúsùn Dangote ó ní láti rí wípé kò sí ọ̀wọ́n gógó epo ní Nàìjíríà látìgbà tí Iléeṣẹ́ Ìfọpo náà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oṣù kẹsàn-án ọdún 2024 ń ló ti di akẹ́yìndé gbẹ̀gbọ́n ní Nàìjíríà. Bó ṣe ń pín epo bẹntiróòlù káàkiri Nàìjíríà iná ló ń ṣe àkóso iye owó tí wọ́n ń tà á. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa wé tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú ọlá Jímọ̀ tòní, ọ̀pọ̀ ẹ̀ báyìí lèmi àti yóò ṣe lókè èèpẹ̀. Àmín.